èèyàn a mà ti ń pe ọ̀rọ̀ Àgbàlá Gabriel lówè ó mà ti ń láàárọ̀ nú báyìí o. ní eré bí àwàdà àwọn ẹ̀sùn tí àwọn èèyàn fi ń kan Àgbàlá Gabriel mà ti ń jọ òtítọ́ bọ̀ díẹ̀díẹ̀. lẹ́yìn tí àgbà òṣèré ilé wa ìyá ìbejì ọmọ Aráyélé àti ọmọ rẹ̀ kó ẹrù wọn kúrò nínú ilé tí Àgbàlá Gabriel kọ́ fún wọn. wọ́n sì padà sílùú Èkó lẹ́yìn táwọn èèyàn dá owó tó tó bíi mílíọ̀nù 3 náírà fún wọn lórí TikTok. ní ìtọ́mọ rẹ̀ náà jáde tó ké gbàjarè síta pé ọ̀pọ̀ owó tí wọ́n dá fáwọn ni ò tẹ́ àwọn lọ́wọ́. ní pẹ̀lú agídí ni Àgbàlá Gabriel fi kọ́lé fáwọn nínú ọgbà rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn sọ fún un pé àwọn nílẹ̀ látàn tán lè kọ́lé lé lórí. bẹ́ẹ̀ ló ní ọkọ̀ tí Àgbàlá Gabriel gbé fún ìyá ìbejì ọmọ Aráyélé ti padà di àgbàná sí wọn lọ́wọ́. ó ní bó ṣe ń fò ní kú ló ń fò ládìde. ó tiẹ̀ débì kan àwọn lọ kọ́ sílé mechanic pé kó má gbẹ̀mí lẹ́nu àwọn. àwọn ọ̀rọ̀ yìí àti àwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi ni ọmọ ìyá ìbejì ọmọ Aráyélé ṣe lálàyé nígbà tó ń ṣe live pẹ̀lú ìyá Esabod tó sì tún sọ nígbà tó ń ṣe live pẹ̀lú Hakeem ọkọ àwọn single mothers lórí TikTok. àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní fowó ránṣẹ́ sí wọn láti ṣe àtìlẹyìn fún wọn kán lè bá a bọ́ nínú àjàgà Àgbàlá Gabriel. níbẹ̀ yìí ìyá ìbejì ọmọ Aráyélé fúnra rẹ̀ ti jáde láti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn lẹ́yìn tí wọ́n kẹ́rù wọn kúrò nìbàdàn tí wọ́n sì padà sílùú Èkó. ẹ̀yin èèyàn ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu ìyá ìbejì ọmọ Aráyélé àtọmọ rẹ̀ Adérónkẹ́. mo kí yín o gbogbo èèyàn mi pátápátá o ọlọ́run ó bá ń dúró tí ọlọ́run bá ń wà pẹ̀lú yín o ẹ ṣé o good mother kí lọ pẹ̀lú. ẹ ṣé àdúpẹ́ o ìyá ìbejì ọmọ Aráyélé ń kí gbogbo yín pé ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá ní pílátífọ̀mù ọkọ̀ àwọn single mother tẹ́ ẹ dá 3 million fún wa ẹ ṣé wọ́n dá 3 million fún wa láti fi dá wa padà sílùú Èkó ẹ ṣé àdúpẹ́ iná ò ní tọ́wọ́ yín àpò yín ò ní gbẹ ẹ ní mọ̀ṣẹ́ ẹ ní mọ̀yá o wọn ò ní fi yín tẹ́sàlẹ̀ ọkọ̀ wálé o lórúkọ Jésù wọn ní fẹ́ yín sọ̀kò sílé o ẹ ṣé gan thank you very much o I appreciate o àti ìyá àtọmọ wa ń dúpẹ́ pé ẹ ṣé o ẹ ní dayọ̀ àròkágbẹ̀yìn ayé yín o wọn ò ní padà gbẹ̀yìn náà wá tọrọ owó orí social media o ẹni dẹni àgbẹ̀ká ẹni dẹni àgbéká o làálàá kókó bíní kí òní wọnú ayé yín o ilé àtọmọ àtẹbí àtàrà wa olùwàṣẹ wa lógo ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ ṣé gan o ẹ ṣé o. ọ̀rọ̀ létí gbọ́ látẹnu ìyá ìbejì ọmọ Aráyélé àti ọmọ rẹ̀ yìí. ẹ ò bá gbàgbé báyìí náà ni Muyideen ṣe dìde lọ́sọ̀kan òru kan lọ́dún tó kọjá. ó ní òkèlè gbígbẹ tòun tàlàáfíà ó sàn ju wàrà àtoyin nínú ìnira lọ. Ọlọ́run ò fẹ́ bá Àgbàlá Gabriel ṣe mọ́ kódà òun ò fẹ́ ilé rẹ̀ mọ́. tilẹ̀ ṣe pé ó sọ díẹ̀ nínú ohun tójú rẹ̀ ń rí ọ̀pọ̀ ènìyàn ló jáde fún un tí wọ́n ń pè láláìmoore. a ní aláburú ẹ̀dá ni kódà níṣe ló fẹ́ fi ibi sú olóore rẹ̀. ní báyìí ìyá ìbejì ọmọ Aráyélé náà ti kó ẹrù rẹ̀ tó sì kúrò nínú ilé tí Àgbàlá Gabriel kọ́ fún yìí o. wọ́n kó tó di pé wọ́n jáde ọmọ rẹ̀ àti Folúkẹ́ Dáramọ́lá ti ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin wọn. ẹ̀yin èèyàn ẹ wo táwọn méjèèjì ṣe lálàyé kẹ́ẹ̀sì bá wa dá sí ọ̀rọ̀ náà lábala àríwísí. òun ló tàjọ fi sọ pé wọ́n ralẹ̀ wọ́n kọ́lé fún un wọ́n ṣe gbá wọ́n ṣàwo gbogbo táìmù gbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa gather funds fún eventually wọ́n ṣe wá débẹ̀ gbogbo owó tó wá ń raise fún wọn by that time kò sọ̀rọ̀ hospital mọ́ bóyá miracle ló fi wọ́n á wo ìyá ìbejì ọmọ Aráyélé sọ mi ò mọ̀ bọ̀ kò sọ̀rọ̀ hospital mọ́ ìgbà tó wá débẹ̀ èmi dẹ̀ mo ti gbálé sí Ìkòròdú ńgbà yẹn mo ti gbálé sí Ìkòròdú fún wọn mo ti gba shop ọ̀rẹ́ mi kan mo ti organize márúwá fún wọn so márúwá yìí mo sọ pé bóyá lady yẹn máa fi ṣiṣẹ́ kí màmá wà ní shop kán dẹ̀ máa gbé bẹ́ẹ̀ at least wọ́n á máa rí àwọn other colleagues wọn ní Ìkòròdú ṣóyẹ so mo pe at least wọ́n máa ríra wọn gbogbo àwọn ọ̀rẹ́ mi Doyin Amadu ó máa organize event fún àwọn àgbàlagbà actors yẹn so bó ṣe wá decide pé gbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí drag mi lórí social media pé kí ló dé tí mo ṣe máa sọ pé kí ìyá ìbejì mo ní pé I want her to be going to the hospital I don't want her to be in the bush bí ó ṣe di ronto nìyẹn ìgbà tó dẹ̀ drag mi títí that affected my foundation it affected everything because ó kàn lọ fún mi ní baba ńlá bad image ni mo kàn recall back into my nẹ́tíwọ̀kì. mo dẹ̀ bẹ̀rẹ̀ sí wò wọ́n ìgbà tó bẹ̀rẹ̀ sí ní last year àbí 2 years ago bí ìyá ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń pè mí nìyẹn pé things are not going well ebi ń pa àwọn bàbá máa ní báwo lè ṣe máa sọ pé no mo ní kan power tap ni mo ń gbọ́ yín mọ̀. so
màmá ìyá àbẹ̀jọ máa rí lọ wá pè mí pé ebi ń pa àwọn kìnnìkan kìnnì ní màámi ebi ń pa yín ṣebí ibi tẹ́ ẹ tọ́ sọ pé ọkọ lé fún yín ṣé wọn ò fún yín ní oúnjẹ, wọn ò fún yín lówó ń bẹ̀ ni. Ó wá ní ó ti pẹ́ ó ní ó ti tó early last year, that was 2 years ago ni mò ń sọ yìí o, pé ó ti tó early 3 years ago àbí 2 years ago ni wá sọ́dọ̀ àwọn last wípé kò fún àwọn ní owó, kò support àwọn, kò ṣẹ́ ní. Mo ṣáà sọ̀rọ̀ sí wọn gan tí màmá yẹn bẹ̀rẹ̀ sí ń sunkún, èmi náà ṣáà ń sunkún because ó dùn mí gan, because of the fact pé because of the fact pé mo ti ń rè wọ́n látọjọ́ yìí. I see her like my mother, the same way I took care of bàbá Àgbákò náà ni mo ṣe tọ́jú wọn. So mo wá ní kò sí wàhálà. So after that, whatever I have in a small way, kò ní ṣe àwọn nìkan máa ń fún lówó, you understand, I just give them from my own personal pocket. So ìgbà tó wá di ìgbà tọ́rọ̀ Muyideen ìṣẹ̀lẹ̀ náà, mo tún pe màmá, mo ní mọ́mì kí ló ń ṣẹlẹ̀. Wọ́n tún wọ́n sọ fún mi pé kìnnìkan bọ̀bọ́ yẹn ó ti kúrò ní pé yẹ kò tí kúrò báyìí gbà yẹn wípé kò sí nǹkan kan táwọn máa jẹ. Máa ní pé báwọn náà ti máa kúrò bẹ́ẹ̀ ni ọmọ wa sọ fún mi pé wọn ò tiẹ̀ fún àwọn ní support kankan mọ́, mọ́tò tán náà rà fún wọn, òun ṣe orúkọ wọn náà fi rà, ilé wọn ò tí gba ìwé ilé. Wọn lókè ní màmá bá màmá sọ̀rọ̀, láti má bá màmá sọ̀rọ̀, màmá sọ pé tá a bá ṣọ́ra wípé lady ó máa lọ pa màmá yẹn, ó máa lọ pa sí ibẹ̀ yẹn o, wípé ká try ká lè gbalé fún wọn sí ìgboro. ẹ̀yin náà béèrè ilé tọkọ fún yín ni. Mo béèrè nígbà tọ́rọ̀ Muyideen ṣẹlẹ̀ tí everybody lọ ń béèrè, èmi náà lọ béèrè, bọ̀ níjọ́ yẹn ni wọ́n ń béèrè lọ́wọ́ àwọn boys wọn pé àṣé àǹtí Rónkẹ́ ò tí ì gbàwé ilé wọn ni. Náà wá ní ó dàbẹ́ nípa ti fún yín náà, mo lé mi ò rí, online ni mo ti rí ìwé yẹn rí, mi ò fẹ́ fi hàn mí. Náà wá ní àwọn ọmọbi tó wà ọbọ̀ ẹ má wọ́rì wọ́n máa wà. kò mọ ibi tó wà kì. níwà láti ní bàbá mi, ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, mo sọ fún síta Rónkẹ́ pé ẹ má lọ gbà kán kọ́lé fún yín sí oko. Nǹkan tó fa wàhálà ní ẹ má gbà kán kọ́lé fún yín sí oko. Tẹ bá nílẹ̀ sí ibi tó tẹ́jú, ẹ jẹ́ kán kọ́lé síbẹ̀ fún yín, ẹ má lọ sí oko. Nǹkan tó jẹ́ kí n padà wá nìyẹn, torí nígbà tí mo padà lọ bá àǹtí Folúkẹ́. Ẹ jẹ́ bá wa power tap ẹ jọ̀ọ́, kẹ́ bá wa share like ẹ follow. Ìgbà tí mo lọ bá àǹtí Folúkẹ́ mú mi lọ gbalé, agba 2 bedroom flat, wọ́n dẹ̀ gba ṣọ́ọ̀pù fún mi pẹ̀lú márúwá tó wà lọ́wọ́ mi. wọ́n kílódé ìwà kúrò ní ilé tó gbà fún yín, ẹ̀ bá kúkú wà níbẹ̀, ṣé kò sàn kò tọkọ bàbá yín sọ house rent. Ẹ ṣe ọ̀rọ̀ yẹn ni mò ń ṣàlàyé lọ kó tó di pé nẹ́tíwọ̀kì yẹn gbé mi lọ. Nígbà tí wọ́n ń kọ́lé yẹn, tí wọ́n ti sọ yí pé kí n sọ nǹkan tí mo fẹ́, tí mo ti sọ tán láwọn ò lè ṣe, tí wọ́n ní kí n dáhùn, mo ní kí wọ́n ṣe ń tọ́lọ́run bá rán wọn. Nígbà tó dẹ̀ ti gba owó tán ti lọ ra ilẹ̀, wọ́n ra ilẹ̀, ó di àárọ̀ ọjọ́ kejì, mo wá ń sọ, mo ní àtàná àgbọ̀n nǹkan kan, wọ́n ní ṣé wọn sọ fún yín ni wọ́n ti ń la foundation, mo ní wọ́n ti ń la foundation kẹ̀, at least wọ́n ṣe rà á, ó ti yẹ ká gbé àwa débẹ̀. Nígbà tí ìkan náà àwọn boys yẹn wá bẹ̀ mí pé kí n má jẹ́ kí wọ́n mọ̀ pé òun lòun mú mi débẹ̀, kí n ká lọ. Ó wá mú mi débẹ̀, mo wá wò pé inú igbó ni bíbà yìí, inú igbó ni wá ra ilẹ̀ yìí sí. Okay, no problem. Ìgbà tí mo ti wá bá àǹtí Folúkẹ́ sọ̀rọ̀ lórí fóònù tó ti bínú pé àwọn sọ pé kí n má gbé màmá lọ bí kankan, mo wá gbé màmá lọ sí Ìbàdàn, pé anything tó bá ṣe màmá yẹn, pé àwọn èmi ni mo responsible fún nǹkan tó bá ṣẹlẹ̀ sí màmá yẹn o, pé torí màá rí i pé gbogbo nǹkan tí à ń rí yẹn fake ló máa padà jẹ́ nǹkan. Mo wá ní kọ́ àǹtí Folúkẹ́ má bínú, pé kọ́ má worry, má wá bá wọn. So I now went to her house, mo lọ bá wọn nílé wọn. Ìgbà tí mo délé wọn, mo bẹ̀ wọ́n pé kọ́ má bínú, náà wá ní pé ọ̀rọ̀ má bínú kan, pé báwo ni mo ṣe fẹ́ dá màmá padà sékòó. Mo wá ní pé kò lè, ẹ jẹ́ ká lọ gbalé tá a fẹ́ gbà, má dẹ̀ lọ gbé màmá wá. Àǹtí Folúkẹ́ láwọn promise mi pé àwọn ò ní pé mi ní rí màmá yẹn gbé, pé wọ́n ní jẹ́ kí n gbé wọn. Wọ́n ní wọ́n ṣe ní jẹ́ kí n gbé wọn, èmi ni mo gbé màmá mi lọ ọbẹ̀, mi ò ń ṣe ọmọ kékeré náà, ṣé bébì ni mí ni, èmi ni mo gbé màmá lọ síbẹ̀. Ibi tí wọ́n dẹ̀ lọ ra ilẹ̀ yẹn sí ò tẹ́ mi lọ́rùn, inú igbó ni ibẹ̀ yẹn. So èmi tí mo gbé màmá mi lọ, ó ṣe máa wá difficult fún mi láti gbé màmá mi kúrò. Wọ́n ní okay, wọ́n ní ká máa wò. So ìyẹn la fi gbalé, bá a dẹ̀ ṣe gbalé, ìjọ́ kejì tá a gbalé ni mo ti kẹ́rù lọ, tí mo ti fọlé yẹn, tí mo ti kẹ́rù lọ, tá a ti ṣe everything, a ti set everything. Mo wá láti wá gbé màmá pé ó yá, pé mo ti fẹ́ máa gbé màmá lọ sékòó. Ó nítorí kí ni mo ṣe máa gbé màmá lọ, pé àwọn ti ń kọ́lé
ilé tí ń lọ mo ní ilé tí ń lọ ká tiẹ̀ wá nílé wá tiẹ̀ wá lọ tòótọ́ tá a fẹ́ gbé nínú ilé yẹn ṣé inú ibi tẹ́ fi màmá sí ni màmá máa wà títí dìgbà tẹ́ máa fi parí ilé wọ́n nígbà mélòó náà máa fi parí ilé wọ́n ní kò ju 3 weeks lọ mo ní 3 weeks tẹ́ ẹ sọ yẹn màmá ò wà comfortable níbi tí wọ́n wà yìí gan á bèèlè ń tàṣe pé inú igbó ni bíbáyìí mi ò lè fi màmá sílẹ̀ bíbáyìí àǹtí Folúkẹ́ ti gbalé fún wa. tó ẹ̀yin èèyàn ọ̀rọ̀ létí gbọ́ látẹnu ọmọ ìyá àbèjì ọmọ aráyélé àti Folúkẹ́ Dáramọ́lá báyìí. ẹ ò bá gbàgbé Muyideen jáde ó sọ tirẹ̀ Kejì jáde ó sọ tirẹ̀ ìyá àbèjì ọmọ aráyélé náà sọ tiẹ̀. tàwọn obìnrin bíi méjì mẹ́ta kan náà. ẹ lè wá sọ pé ìwà ìmoore ni gbogbo àwọn èèyàn wọ̀nyí hù ni. àbí ká sọ pé Àgbàlá Gabriel náà nílò láti ya ara rẹ̀ wò dáadáa. torí pé a ò lè rìn kórí ó má mì gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara. bíbélì náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé kẹ́ni tó dúró tó rò pé òun dúró kó kíyèsára kó mọ́ bá a ṣubú. ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ ṣé púpọ̀ a máa rí yín bá. ẹ má gbàgbé àti bá wa láìkì fídíò yìí tẹ́ ò bá sì ti tẹ̀lé ìkànnì ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ.